èròjà rẹ̀ wò èròjà rẹ̀ wò lọ́lọ́dún ọba èròjà rẹ̀ wò èròjà rẹ̀ wò èròjà rẹ̀ wò Olodo ọba èròjà rẹ̀ wò. Ìwó Olodo ọba o Ìwó. Ìwó Olodo ọba o Ìwó. Ẹ pé Ìwó Olodo ọba o Ìwó. Ìwó Olodo ọba o Ìwó. Ìwó amọ̀dọ̀ ọba ọmọ akẹ́ni kí n tó pọ̀ rẹ̀. Lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn kí n tó máa lọ. Mo fẹ́ dé Ìwó Olodo ọba, mo fẹ́ mọ Oriki bàbá àtẹ̀yìn alámọ̀ ó mo tún dé ọmọ alárí ọ̀dẹ. Kábíyèsí o. His Imperial Majesty Baba Abdulrasheed Akandidelu Olúwo Gbàgìdà ìlàláàfin tí wo kúkú ń jẹ́. Mo ṣe bá forí adé o kí n tó mọ̀ wọ pálọ̀ bàbá ẹni lọ. Ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi wòlíì mi kan ní. Prophet Samson Olúwa mọ̀dẹ̀dẹ̀ o Olúwa mọ̀dẹ̀dẹ̀ o Olúwa mọ̀dẹ̀dẹ̀ o bàbá gidi ni. Olùdásílẹ̀ prayer center Church of God káàkiri gbogbo àgbáyé ránṣẹ́ Ọlọ́run o ní ṣubú láíláí. Ìwọ òun ní ìṣẹ̀lẹ̀ bàbá mi Dr. FM àmọ́ mo rí bá lọ́dọ̀ rẹ̀ kí n tó máa lọ ni. Ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ Adékúnlé àmọ́ mi ọmọ Olodo ọba mo rí bá kí n tó máa lọ. Ṣé bíbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ fún mi Awẹ́lẹ́wà mọ́rìlì mi. Ibẹ̀ nílẹ̀ bìkan kọ́lọ́hún ọmọ bá ń sọ. Ṣé bíbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bọ̀dá mi kan ọ̀gá mi kan. MC Olúmi kò mi ògbólógbò pírísẹ́ńtà ní tí gbogbo ayé ń fẹ́ o ní ṣubú láṣẹ ọba mi òkè. Gbogbo ọmọ wo tí ń bẹ nílé o tí ń bẹ lẹ́yìn odi ẹ wá mọ́ Oriki bàbá àtẹ̀yìn Ìwó ọmọ odò ọba. Ẹni gbọ́lá o ọmọ kẹ́ni kí n tó gbọ́rẹ̀ ewo tí ó ní lẹ́kùn tí ó ní kọ́kọ́rọ́. Ẹrú wẹ́wẹ́ o ìwọ̀fà wẹ́wẹ́ náà fi délé lé bàbá tó bí lọ́mọ. Àyìn lolo láti sákẹ́kẹ́ olóòlà ti kàbàjà. Èròjè ní àgbẹ̀dẹ̀ bá ti dojú ọba kẹ́kẹ́kẹ́ tún dúró. Ojú oró níjọwọ́ ẹ̀yẹ ó tó mi lé bàbá wa èrò ọ̀kẹ́rẹ́ oníjẹ́ kódù ọba ó tòrò. Kódù bàbá tòrò mi kí lárí mú bọ̀bà kí lárí mú bọ̀sùn kí lárí mú bàjágún. Ẹ̀yin nìkan olóòlà ti sákẹ́kẹ́ olóòlà ti kàbàjà olóòlà ti ìbú fẹ̀tìmọ̀. Wọ́n kì í gbowó là lọ́wọ́ àwa ẹni bá gbowó là lọ́wọ́ àwa bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ lábẹ́ àmọ́ bẹ̀wọ̀ ọ̀rú wọn. Òòṣà méjèèjì alẹ́ òòṣà méjèèjì wo balẹ̀ bá tilẹ̀ òwọ̀n ìjìyàn wọn ìjọka. Ogun náà mọ̀ ń tọrọ lọ́wọ́ ọba ọmọ olè lọ́sì ọmọ arẹ́lú abẹ. Ọlọ́pàá Oníkòyí ni wọ́n o. Ìkòyí ẹ̀sọ́ ọmọ agbọ̀nyùn jẹ́bi lólú olóòtú ẹ̀gìn makú ní jẹ́bi fàyẹ. Ìwò tó dídẹrẹ́ pé tẹ́nu ẹ̀ka kòró robo tó ń jọ sí. Onídàárí ò jẹ́ mọ́ bí omi ọba gbé ìgbà lọ ilé bàbá tó fi àlọ́mọ. Olodo ọba ẹ̀fẹ́ ń kì í ṣé ẹ̀fẹ́ ń kì í níjì ìyanu ni. Èmi sọ pé àgbẹ̀nìyàn ọmọ dákódákó. Àgbẹ̀nìyàn ọmọ dábòdábò ọmọ dádọ̀dádọ̀ ọmọ aládọ̀ndọ́ bí rìbì. Mọ́dọ̀ yìí ká ládọ̀ndọ́ mo ti dádọ̀ndọ́ mi. Ọmọ agbókó ńlá lọ nú gbòòlò rèé dá ọmọ ajáwó tútù
fọdọ̀ lẹ́nu ọmọ akẹ́lẹ̀kùn òbò kídọ̀ káàsán. àwa ló máa gọ̀ wọ́n ọmọ ògbólú ọmọ ògbókò gbẹ̀rún ọmọ àfijù ọlọ́jà tó sọ̀yọ́rú ọmọ àfijù ẹ̀yẹ tí mú mi nù tẹ́ngẹ̀rẹ̀. gbogbo ọmọ Ìwó Olódò Ọba ti bẹ̀ lẹ́yìn odi. ẹ mọ́ gbàgbé ilé o ẹni bá gbàgbé ilé ló fapò yàtọ̀ o. Ìwó ọmọ Odò Ọba. Israel Majesty ọba Abdulrasheed Akantidelu. àsìkò rẹ nílùú wo ó ti ń tuwo lára àsìkò rẹ ọwọ́ àtún nìkan láíláí. kábíyèsí o láàfin mo forí ìbàlẹ̀ forí àdé mo jùrù fetí gbàrà ìlẹ̀kẹ̀. mèmí sùn mọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. arọ́ọ̀bà fi lọ bá ń gbà mọ́ bá wa ṣètọ́jú Ìwó lọ bó ṣe ń ṣe Bọ́lá dẹ́yìn. tọ́mọ́bí ilé rẹ̀ pẹ́ta nítorí ti Ìwó gan ẹ sọ pamọ́ ó lè níjọ́ ọmọ tí fẹnu kọ́ yín kiri.